Israeli yé ohun tí mo ń sọ ni pé ó kọjọ́ dí àbí ọ̀la lọ́dún dúró ṣe sùúrù ní ìgbàgbọ́ 23:18 ìwé òwe ó ní ìrètí ẹ a kì yóò ké kúrò nothing is late when God step in ìròyìn làwọn ká o Benjamin Adesina Ọlọ́run tọ́lá ní orúkọ tiẹ̀ méje lẹ́nu wẹ̀rẹ̀ tààrọ̀ yóò gbéra tán. ó ṣẹlẹ̀ gbọ́ pé ìlú kan ó tú àbọ́jà kan tú wá kí ló tú kó wá ní sùúrù ló tú láyé fàbàdà àbí tó bá rí tó kójúmọ́ níbi tó bá ti láǹfààní láti gbọ́ ìkànnì tó ń gba 100.9 FM nítorí pé FCC ní tiwa ní lọ́jọ́ tó kọ́gun sí ọdún kérésì ọdún yìí Ọlọ́run ló kórè bẹ́ẹ̀ ẹ tó bá jẹ́ FCC Friday kábíyèsí Ọlọ́run rẹ ọdún ayọ̀ la máa ṣe láṣẹdùn èyí tó kù ọdún èkì ó parí ìró ìbànújẹ́ ago ìbànújẹ́ kò ní dún nínú ọ̀dẹ̀ kó wa bàtà fọgún wọn ní bọ́sọ̀dẹ̀ wa aṣọ ìlọ́fin ránṣẹ́ sílé bàtà ẹ̀rí id card ẹ̀dẹ́ fi parọ́ inú ẹ̀ níbo kò ní jẹ́ ìpín kó wa láṣẹ Èdùmàrè ẹ wo ìlàfikún wa káfọ̀ sábàlá àkọ́kọ́ lẹ́ẹ̀kan sí ìjìnlẹ̀ ní ìwé ìròyìn Ọláyẹmí Àkànní lórúkọ tèmi. Lágbára Ọlọ́run lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí ìwé ìròyìn tó wá dé máa pọ̀ lápá tún ìwé ìròyìn Vanguard rèé. Daily Independent rèé. Lápá sí Daily Post ni mò ń wò yìí o. Punch tún rèé o. Òkètéńté Premium Times rèé o. Kábíyèsí Ọlọ́run The Sun mò ń wò yìí. Èmi tí mo ti gbójú mi sókè lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ ìwé ìròyìn The Nation. Yé bàbá. Pẹ̀lú àwọn àkọlé ọlọ́kanòjọ̀kan tó hàn dé. Gbàm. Kábíyèsí ṣé ká bẹ̀rẹ̀ sí mú ni. Ó ti yá. Látàrí 2023 Okorocha àti Iyodia wọ́n ti ṣọ̀kan o kí ni wọ́n ṣọ̀kan fún èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o ìwé ìròyìn Vanguard ló gbé jáde láàárọ̀ yìí eégún ẹ̀ tó jáde kó láìwò kíkà ní àkàwò. ẹ̀tọ́ ni fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ láti jọ kàwé ṣáájú ìdánwò ṣùgbọ́n tí ìdánwò bá dé oníkàkọ́ àgbájúmọ́ tiẹ̀ àwọn ti pa wọn ni mo paasi ó sì máa ṣe ìbájọ́ kàwé ní ẹ̀ṣẹ́ máa ṣe ọ̀ya ohun tó pa àṣírí. ó ti yẹ àṣírí nìyẹn o Vanguard. bẹ́ẹ̀ ìròyìn ẹ wo àkórí ìròyìn tó kọ́ gbòde lówùúrọ̀ tòní tí mo fojú gan ni lórí ọ̀rọ̀ ètò ààbò Shehu ní ìpínlẹ̀ Borno ó sọ di mímọ̀ ó ní ipò tó tòrò ààbò wà ní ìpínlẹ̀ Borno ó ló ti rú gógó sókè dáadáa ní lágbẹ́ta ni lábẹ́ ìṣèjọba rẹ̀ Muhammadu Buhari. irọ́ ni ìwé ìròyìn Vanguard náà ni mo ti rí eléyìí tó hàn dé yìí ẹ̀ ń bi mílíọ̀nù lápàtún lápá sí ọwọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ àbí lókè téńté àkọlé tó gbèrò rẹ̀ pé Queen Naomi kì í ṣe iye tiwa ń bí o pé látàrí pé ó ti fi kábíyèsí ilẹ̀ Ọ̀jájá Ọ̀ọ̀ni rọ́lẹ́ pa pé kò sí òótọ́ ń bẹ èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Palace ẹnìkan kọ́ ló ń jẹ́ Palace yìí o láti ààfin lẹ́kìtì wọ́n yẹn pé láti ààfin ni wọ́n lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwé ìròyìn Vanguard ló gbé àkàwọ́. kódà inú ìwé ìròyìn Blueprint tó gbé lówùúrọ̀ tòní ó náà sọ tiẹ̀ o ó ní ẹ wo Ọ̀ọ̀ni Palace àwọn òsì ẹ̀ mọ́ pẹ̀ rárá pa ọ̀kọ́ pínyà pípa apá ibìkan lẹ ti gbẹ ẹgbẹ́ lápá ìkejì wa ni wọ́n pínyà ṣé bẹ́ẹ̀ náà ló yá onírọ́ fàbàdà kò sí ohun tó jọ bẹ́ẹ̀ inú Blueprint. máa gbọ́ agbọ́nsẹ́ oyinsẹ́ ojú olóko rẹ̀ kò dùkúdú ìwé aláwòye ló sọ bẹ́ẹ̀ o ìbá Ọlọ́run ìbá Yorùbá àkọọ́lẹ̀ ti pọ́n sí i yé Queen fúnra ẹ̀ kì í ṣe iye ti bí o Queen Naomi sílẹ̀kùn lákéde fúnra ẹ̀ pé mi ò jápa mi ò júbà ẹ̀rọ mo ti yàgò mo ti kú mo ti lọ ó dẹ̀ ṣe àlàyé àwọn ìdí reason wẹ́rẹ̀ punch. mo lọ tọrọ níta máa kán primary school. pé ipò ọlá dára o ipò ọlá. bàtà tó wá dàgbà lọ́wọ́ ni ilé ọlá níyọ̀nù. ẹ wò iná àtẹ̀jáde lórí ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní. The Vanguard tún rèé ibi tí ìrọ̀ òṣìṣẹ́ ọlọ́pàá ti ń ṣe kìlọ̀kìlọ̀ ní ìpínlẹ̀ Anambra pé ẹ ṣọ́ra fún orin alẹ́ o lásìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún tá a wà yìí. ìwé ìròyìn Daily Post ni mo rí eléyìí tó hàn dé o látàrí 2023 náà ni o Ọlọ́run yóò bá wa láyé kádìgbà náà lọ o àmín àti àṣẹ o àkọlé tó hàn dé níbẹ̀ ni pé kò sẹ́ni tó fẹ́ ọ ní federal level o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o ta ni wọ́n ń bá sọ̀rọ̀ ó ń sí Ọlọ́run ìkànnì àwọn ikọ̀ Ọlọ́run ìrìjú Ọlọ́run primate Ayọ̀délé ni wọ́n ń sọ fún Ifá Èkó aṣíwájú ẹgbẹ́ òṣèlú of Progressive Congress Adagaba kò sẹ́ni tó ń fẹ́ ọ ní federal gbàkìlọ̀ òun rèé ohun tí mo rí mo kà ìwé ìròyìn Daily Post ni ẹ̀ka àkàwọ́. mr tirẹ̀ tí wọ́n jíṣẹ́ fún pípẹ́ lágbájá àwọn ọmọ orí lórí tẹ̀
ṣùgbọ́n gbàtà máa ti sọ ẹ̀ṣá. inú wa ṣẹ̀jáde ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní yéèbà àṣebàṣe yọ sóhun là ń yọ gbọ́. iléeṣẹ́ rẹ̀ wọ́n ní lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún tá a wà yìí wọ́n náwọn oníwà jàgídíjàgan àwọn alákatakítí láti ilẹ̀ òkèèrè wọ́n fẹ́ kọlu ìlú Àbújá. wọ́n ti ké gbàjarè fún gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò ẹwà lójú lalákọ̀ọ́fẹ́ ń ṣọ́rí o. ọlọ́yin náà kàn ní tọ́lọ́n fi ń jí ọlọ́run àti bùkátà ọlọ́run àti bàbá aláwìyé ìròyìn yìí náà ni. tọ́lọ́n fi ń jí ọlọ́run kò sí ó ń sí ọlọ́run kan tó sọ pé báyìí ni ọlọ́run lè dé ní dáìmẹ́nì kó tún yí nǹkan padà. àáfà mi tábà jọ ń ṣàdúrà pẹ̀lú àáfà mi yes àáfà mi tábà jọ ń ṣàdúrà anífà ló jẹ́ ká máa bẹ ọlọ́run náà jẹ́ ká máa bẹ ọlọ́run náà ó ní ṣùgbọ́n tó bá sọ pé yá ìkan báyìí máa ṣẹlẹ̀ nígbà báyìí á ní lọ wò dáadáa ọlọ́run kọ́ tó lọ́lọ́run ọ̀nà ẹnìkan ò mọ́. ọ̀nà ẹ̀ pọ̀ gan magbọ́ wẹ́rẹ́ yìí The Guardian tó jáde ní àárọ̀ ire o ìpínlẹ̀ Èkó Lagos ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú Èkó ó sọ̀rọ̀ sókè ó ní ṣe rí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé wọ́n yanyan wọ́n ń ṣiṣẹ́ takuntakun yẹn bílíọ̀nù 3 owó náírà 3 billion láfi ṣàtìlẹ́yìn irinṣẹ́ àti tí wọ́n àtàwọn kẹ́kẹ́ ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju ìwé ìròyìn The Guardian ló gbé àáká ó. orí gẹ́gẹ́ bójú ṣe ẹni. nínú tẹ̀jáde ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ìmọ̀ tẹ̀síwájú láti máa sa gbogbo ipá mi pátá títí máa fi gbé ìjọba sílẹ̀ ní oṣù karùn-ún ọdún 2023 mi kì yóò sinmi ẹ̀gbọ́n ní Kristẹni má ìwá sinmi iṣẹ́ pọ̀ wájú rẹ̀ tá ń sọ bẹ́ẹ̀ ààrẹ Muhammadu Buhari ló sọ ní yíbọ̀ lówùúrọ̀ tó ní. ẹbí sì bí àìláńtà Premium Times rí ó máa gbọ́ olùkọ́ kan nínú àwọn adé mẹ́fún Benjamin mẹ́fún Falo mẹ́fún níbo ìpínlẹ̀ Ọ̀ṣun rẹ o wọ́n ti lè lọ rárá o suspension lọ́rọ́kúnlé náà ẹ̀ńtẹ́tìlẹ̀ pọ̀jù kí ló ṣe ó sọ̀rọ̀ burúkú sí gómìnà tó wà lóróyè níbo ìpínlẹ̀ Ọ̀ṣun ìwé ìròyìn Premium Times ló gbé láàárọ̀ yìí ìyàn kì í ṣe irú ẹ̀ kó wá mú jẹ o ìrìn náà tó bá jẹ́ láàárọ̀ àwọn èèyàn tó bá débẹ̀ tó bá kọ́lá àná fún mi nígbà ní àgbà tó fà kí sáàmù ẹlẹ́nu kékeré yóò lè sọ̀rọ̀ ìwé ìròyìn lẹ́sìn àríbí alẹ́sì ló fi jẹ́ lẹ́nu kàtìkàtì arọ́bà fún ọba pa. ẹ wo inú wẹ́rẹ́ The Nation tó jáde lówùúrọ̀ tòní àjọ elétò ààbò Àmọ̀tẹ́kùn àwọn adigunjalè àwọn ajínigbé tí wọ́n gbìyànjú láti lọ ṣọṣẹ́ níbo ní Ifẹ̀ Iléṣà lójú ọ̀nà márosẹ̀ ọ̀hún ẹ wo gbogbo ìgbìyànjú wọn pátápátá àwọn ọjọ́ Àmọ̀tẹ́kùn wọ́n sọ dòfò gbogbo ògbóná gbogbo ẹyin wọn tó ń yí yẹnyẹnyẹn wọ́n bá dà sínú omi lára bá rọ̀ wọ́n. kábíyèsí Ọlọ́run ìkànjú kan lọ. The Nation ló gbé jáde. èmi náà ti gbé ojú mi sí orí òkè mi ò bá tó rogún wáyé ẹ̀ mọ́ àkọlé tí mo rí tọ́wọ́n dé ń bẹ̀rẹ̀ pé títí di àárọ̀ yìí STIWL ta ló pa olóyè Bọ́lá Ìgè àmì ìbéèrè wà lẹ́yìn yẹn o ìwé aláwòye mi ní ìbéèrè Adékànbí Òdúyè ẹjọ́ ṣé Adékànbí bí ó lè jọba ó jọba kákàndá lóhùn straight ni o ẹni tó ń béèrè ń bí kò fẹ́ sọ Wọlé Ṣóyínká ló ń béèrè láàárọ̀ yìí ìwé ìròyìn The Nation ló gbé wípé títí di èní tá ń pa olóyè Bọ́lá ọmọ Ìgè. kábíyèsí kìí ṣe lọ àwọn ìbéèrè kan náà tá a máa ń pè ní rhetorical question tí kìí sábà ní ìdáhùn. so hard questions of life can only be answered by God. kí ni sọ ṣe fọlọ́run tó fẹ́ ní ìwọ ló máa ṣerú àbúrò Jacob. kábíyèsí ìròyìn náà wá kà. ẹ wo inú tẹ̀jáde ìròyìn Daily Independent ibẹ̀ mo ti rí ìròyìn yìí o àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó ẹ wo ohun tí gómìnà ń béèrè fún láti yá owó tí iye rẹ̀ tó bílíọ̀nù 18 náírà ẹ wo àdìbọ̀wọ́lù bàbá ẹ lọ yà tó rà àdéhùn tẹ̀ fowó ṣe. Daily Post ní eléyìí o pé àwọn tó jẹ́ pé irin tútù tí yóò ní láísẹ̀nsì ẹ̀rọ ńdàláyẹ̀ àmọ́ ṣùgbọ́n bọ̀ ṣá kò yẹ fojú di o iná burúkú iná gbóná iná lára ló ń ti ẹnu jáde ilé Ọlọ́run mọ́sùkì mọ́ṣáláṣí lásìkò ìjọsìn gbólóhùn kan àgbọ̀n
ó tó àpérò fún gbogbo ọmọ ẹrin wo wéèrè Daily Post ni àkà o. bàbá aláwìyé o ìwédùn nation mọ̀ṣùwà níbi tí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà rẹ̀ muhammadu buhari ti ń sọ di mọ́ wípé ẹ wo final battle la wà pẹ̀lú tani pẹ̀lú àwọn ọ̀tá orílẹ̀-èdè nàìjíríà àwọn boko haram tá à ń sọ bẹ́ẹ̀ fún àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè nàìjíríà ló ń sọ bẹ́ẹ̀ fún nígbà ọ̀nà ni nígbà tó lọ ṣàbẹ̀wò pẹ̀lú lọ sí àwọn iṣẹ́ àkànṣe níbẹ̀ ló ti sọ di mọ́ lánàá. magbole kogi mu wẹlẹ yo ìwé ìròyìn PM ló gbé léyìí tó wọ́n dé tí mo rí tó wọ́n dé gàdàgbà yìí pé gómìnà tó wà lóróyè ní ìpínlẹ̀ Kogi Yàyà Bello pé ní àsìkò ilé ìwé tó yẹ kí ọmọ wà ní skul nìyẹn o eléyìí tó bá wà ń ta tó kàn rìn gbèrègbèrè kiri àbó ń ṣe nǹkan míì nígbà tó yẹ pé ọjọ́ orí àti àsìkò yẹn ilé ìwé ló wà á bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ ṣìkún òfin mú wọn níbo ìpínlẹ̀ Kogi ni o nítorí kíni ẹni tẹ́jẹ́ lẹ́pọ̀jù torí ọ̀la ni. babaláwo yé o odò tá a gbọ́ tí o gbẹ wọ́n bu díẹ̀ jẹ ni jẹ́ ká wá ṣe báyìí ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ó ti bẹ̀rẹ̀ náà nílò dàbájì gan iná àtẹ̀jáde wẹ́rẹ́ ní Vanguard ibẹ̀ ní Shehu Borno Alhaji Abubakar Ibrahim Huma Elkeneme ó mà ti sọ di mímọ̀ ó ní ètò ọrọ̀ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní tẹ́ bá wẹ̀ ní pé ó ti ń dàgbà sókè dáadáa sí látàrí bí ìṣèjọba ààrẹ Muhammadu Buhari bó ti ṣe mẹ́tò ọrọ̀ ààbò lókùnkúndùn ó ní tẹ́ bá wù láti gbàtà ààrẹ Muhammadu Buhari ti gorí àléfà ó ní ọ̀rọ̀ ètò ààbò ní pàtàkì jùlọ àwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lọ́lọ́kọ̀ òjọ̀kan ó ní gbogbo èròjà gbogbo tó nílò pátápátá òun ìṣèjọba àwọn náà ìṣèjọba ààrẹ Muhammadu Buhari òun ló ń pèsè fún wọn nígbà ló sọ di mímọ̀ ó ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí lánàá òde yìí nígbà tí ààrẹ Muhammadu Buhari tó wá ṣẹlẹ̀ ń bẹ̀rù pẹ̀lú wá ṣe aṣọ lójú àwọn iṣẹ́ àkànṣe tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún lè tó jẹ́ pé ó fi kún ọ̀rọ̀ rẹ̀ náà tó fi lè ní ó náà mo bó ṣe rí tẹ́lẹ̀ àdìmọ́ bó ṣe rí nígbà tẹ́ dé orí àléfà ó wá gbóṣùbà ràǹbàdàn gàǹgà fún ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ Muhammadu Buhari ó ní sáà ẹ túbọ̀ máa tẹ̀síwájú ẹ túbọ̀ gbìyànjú láti túbọ̀ dájú pé ẹsẹ̀ tó ààbò ó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dandan sí ìyẹn láti gbà tẹ̀síwájú lórí àléfà pẹ́ṣẹ́ṣe ẹ túbọ̀ tẹ̀síwájú ètò ọ̀rọ̀ ààbò ó ti yí padà ní ìpínlẹ̀ ọ̀hún ẹgbà tẹ̀síwájú lórí àléfà ẹ lọ sínú àtẹ̀jáde ìròyìn Vanguard ẹ ti rí lẹ́kùnrẹ́rẹ́. jájọ máa jíwò ìwé ìròyìn Vanguard. àkọọ́lẹ̀ tó gbèrò pé látàrí 2023 náà ni Okorosa àti Ihedioa wọ́n ti ṣọ̀kan báyìí o nítorí kínní ẹni tẹ́tìlẹ̀ pọ̀ jù nítorí ìpínlẹ̀ Imo ni o ìwé aláwòye mi sọ pé ààrẹ májà kan ò sí ajàmá rẹ̀ ní òṣùwọ̀n ìwé aláwòye mi sọ pé bàbá ń bẹ láyé bàbá tí kú ọ̀tá 20 ọdún ó lè padà wá di ọ̀rẹ́ ìbá ọlọ́run ìbá yorùbá ọ̀rẹ́ 20 ọdún kí ẹ máa kí ìsara o torí pé òun ló dín fáfúrò jẹ́ pé ó hàn dé pé gómìnà méjì ní ìpínlẹ̀ Imo ẹni àkọ́tórúkọ ẹ̀wọ̀n dẹ́mi sínítọ̀ Rosas Okorosa àti Emeka Ihedioa ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ yìí ni o pé àwọn méjèèjì wọ́n ṣọ̀kan o nígbà tí Hẹ́rọ́dù àti Pílátù nítorí àti pa Jésù tí wọ́n jẹ́ pé mission tí wọ́n ti ẹ̀dá wọ́n papọ̀ pé àwọn gómìnà mi tẹ́lẹ̀ yìí wọ́n papọ̀ nítorí kíni nítorí ìpínlẹ̀ Imo ni o láti ṣe kíni láti gbógun ti àwọn tí ò jẹ́ kí ẹkùnrin obìnrin ọmọdé àgbà àwọn láì fi ti ẹ̀sìn yẹ̀dẹ̀ ṣe kán ní sinmi kán níbàlẹ̀ ọkàn ní ìpínlẹ̀ Imo ẹgẹ́ bó ti yàn débi pé ètò kan tẹ́ pé wọ́n ṣe tẹ́ pé ó ní ti pẹ̀lú pé ìsìnkú ìyá kan tẹ́ pé òun bá kó bọ́ ní ilé ló lọ tààrà ibi ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ètò tó dá ìnílẹ̀ ló jẹ́ kí mọ́túká o ní bí ní ètò ìjọba ní ìpínlẹ̀ Imo jẹ́ pé ní ìjọba ìbílẹ̀ Nkwéré ilé ló fàtẹ́ pé Ihedioa ó wá síbẹ̀ Rosas Okorosa ló jẹ́ pé ilé tiẹ̀ kan kù sí lọ́dọ̀ pé àwọn ọmọ náà ṣe ìnáwó yìí nípa ti ẹni tó jẹ́ pé àna ọmọ ẹ̀ kan o ẹgẹ́ bó ti yàn débi pé àwọn èèyàn kan wo ni pé nígbà kan wọ́n jókòó sí ẹgbẹ́ra wọn wọ́n ní tẹ́ bá wà pé ẹ̀jẹ̀ káwọn ọ̀rẹ́ tó gẹ́gẹ́ bó ti wà nínú ìwé English tàbí pé when you forget an important thing something die pé ilé ẹjọ́ tó ga jùlọ lọ́dún 2020 ni wọ́n kéde pé àìwọ gómìnà tó dà kó wà lóróyè Emeka Ihedioa kó lóróyè o bó lẹ̀ pé ọdún 2019 ní jẹ́ pé ìdìbò tó wáyé o ẹgbẹ́ bó ti hàn débi pé àwọn èèyàn kan ń wo ni pé àti pẹ̀lú àwọn tẹ́kọ̀ ó ti sàn kí níyẹn ti sàn kára wọn pé enmity ìṣọ̀tara wọn pé nígbà táwọn náà méjì pé òun ló jẹ́ pé olóṣèlú èèyàn gbọ́dọ̀ padà torí wọn torí pé bára ẹ̀dà sọ́hùn sí bẹ́ẹ̀ o bára ẹ̀dà síbí ni o ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí mo ka díẹ̀ mo gbẹ́nu kó ń bẹ̀ ẹ̀yin náà gbẹ́nu sí ẹ̀ka wo. àbáláwìyé jáde lọ́hùn ẹ̀físì market oṣù kókó jàlá mọ́. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Attitude Turn Up Initiator. You are now listening to TubeExclusive.com. Yeah. When they tryna hold me, I go zoom, zoom, zoom. Don't like your vibe and I go zoom, zoom, zoom. Blowing up the roof and it go boom, boom, boom. Don't you ever treat me like I been moon, moon.
Bad energy, I zoom, zoom, zoom. I be on my way like I be coming soon. Got a chopper on that nigga, boom, boom, boom. So when they tryna hold me, I go zoom, zoom. It's a long time coming, why they hop on my thing? Do not hesitate, that's why I got this confidence thing. Just be careful, if you fly, they gon' try cut all your wings. When I'm talking, it's the ending, that's the way of a king. I won't rest till the money made me sagging my jeans. I'm a papa, I'm a mama, living life I still wish. And then all my realest nigga flexing dependently. When I'm talking, it's the ending, that's the way of a king. Yeah. Congratulations, that's the only valid conversation. They gon' love me now in my hometown. So all you hating on me, get your face down. Whoa. When they tryna hold me, I go zoom, zoom, zoom. Christmas fun fair. Tungbe 100.9 FM ti 2021 yìí yóò ti dùn jùjọ. Ẹ̀mẹ́rin ìjìnlẹ̀ fún tẹ́dún yìí tó sí láwà. Ọjọ́ kẹtàlá sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá. Láfiṣẹ́ o. Agogo mẹ́wàá òwúrọ̀ lè tó ti máa bẹ̀rẹ̀ lójoojúmọ́. Pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn adẹ́rìn pòṣónú. Àwọn òṣèré onítìátà àtàwọn olórin ẹ̀mí lọ́lọ́kan ọ̀jọ̀kan. Pẹ̀lú àwọn ènìyàn táyé ń fẹ́ láwùjọ wa celebrity. Lẹ́yìn máa bá pàdé. Owó wa ganilára ẹgbẹ̀rún kan àbọ̀ péré ní 1,500 naira. 23 of December ní àgbà close ọ̀nàfọwọ́kan estate Ìṣàgámù road Ìtàlúwé Ìkòròdú. Ẹ má gbàgbé 30 to 26 of December ní o. Gbogbo ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí wọ girama. Gbogbo òbí gbogbo alágbàtọ́ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àti kẹ́rẹ́jẹ. Ẹ máa bọ̀ wá forúkọ àwọn ọmọ yín sílẹ̀. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí 08077498248 lẹ́ẹ̀kan sí 08077498248. Tungbe 100.9 FM Children Christmas Fun Fair 2021 tọdún yìí gbogbo ìgbádùn ni o adùn ayọ̀ la ó máa ṣe. ìlú àrèjẹ́ ká ṣọ̀pọ̀ ẹ̀ wọ́n. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tungba FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ ń tẹ̀síwájú láti kọ́ni Tungba 100.9 FM ẹ̀fíìsì ti à. ibo fano ìlú Àbújá ló gbà lọ tààràtààrà bẹ́ẹ̀ ni nínú ìwé ìròyìn Vanguard ibẹ̀ mo bá débẹ̀ o níbi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ Muhammadu Buhari lánàá dé yìí nílùú Maiduguri tí ṣolú ìpínlẹ̀ Borno ó ti sọ di mímọ̀ ó ní ìṣèjọba òun yóò túbọ̀ máa pa kìtìmọ́ra pẹ̀lú rí i dájú pé ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà títí di oṣù karùn-ún ọdún 2023 tó máa fi gbé ìjọba sílẹ̀ nínú gẹ́gẹ́ bó ṣe wà gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàtẹnumọ́ rẹ̀ ó ní ẹ̀wò ó ní tó bá máa fi di oṣù ọyẹ ọdún 2023 lásìkò tí ìṣèjọba òun bá ti tẹnu bodò ó ní gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó ní kò sí tàbí ṣùgbọ́n ju wípé kóun gbé ìjọba lẹ̀ jẹ́jẹ́ kóun sì gba oko òun lọ gẹ́gẹ́ bó ti sọ ṣáájú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó sọ ìdí mímọ̀ lásìkò tó ṣe iṣẹ́ àkànṣe lọ́lọ́kan òjọ̀kan léyìí tí ìjọba ìpínlẹ̀ Borno léyìí tí wọ́n ti gbé ṣe lára àwọn iṣẹ́ àkànṣe òun ni ìyẹn orí afárá tó jẹ́ pé wà ní ìpínlẹ̀ ọ̀hún ó ṣe àlàyé ó ní àwọn kan òjọ̀kan iṣẹ́ yìí yóò fún wípé ìṣèjọba tó wà lórí àléfà ó ń rí sí ìdàgbàsókè àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ náà tó fi léde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn àti ìfọ̀rọ̀lédè mọ̀sánipọ̀ Olóyèfẹ́mi Adésínà láìláì àná ó ṣe àlàyé ó ní òun mọ̀ dájú pé wọ́n gbé òun sórí àléfà òun wá sórí àléfà gẹ́gẹ́ bí ìwé òfin bóyá sọ bákan náà ló búra èèyàn sípò fóun ó ní dandan ni tó máa fi di oṣù mẹ́tàdínlógún sígbà tá a wáyé ó ní kò sí tàbí ṣùgbọ́n ó ní kò sí tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin ó wá gbàládùra ó ní ẹnikẹ́ni tí Ọlọ́run bá máa sọ pé òun lòun máa fa ìjọba dé lọ́wọ́ pé ó máa bá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀síwájú ó ní orúfẹ́ níbẹ̀ gbọ́dọ̀ rí dájú pé ó gbọ́dọ̀ gùnlé láti máa pèsè ètò ààbò fórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú túbọ̀ ṣe àgbèrò ètò ọrọ̀ ajé ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ ó ní láìsí ààbò kò sí nǹkan míì tíyàn lè pèsè sílẹ̀ ó dàbẹ̀ tó fi nǹkan ṣòfò ní fúndé yìí ó ní ètò ààbò làkọ́kọ́ inú gbogbo kan lẹ́yìn yẹn ètò ọrọ̀ ajé ó ní ìyíró lè mú ìgbà yìí gbádùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn aráàlú tí ó bá ń ṣe ìjọba lé lórí ó ní àwọn kan wọ̀nyí ní ìṣèjọba òun gùn lé ó ní wọ́n máa fi di oṣù
mẹ́tàdínlógún sígbà tá a wà yìí ó náà máa gbéjọba sílẹ̀ fún ẹni tó kàn láti máa tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀síwájú. Ààrẹ Muhammadu Buhari ló sọ di mímọ̀ nínú àtẹ̀jáde ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tì bá pàdé. yájọ máa jí wo ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ iná ni mo ti rí àkọlé tó wọ́n dé yìí pé àkọlé tó wọ́n dé pé kò sóòótọ́ ọ̀rọ̀ ń bẹ pé Queen ayaba Ọọ̀ni Ifẹ̀ pé àmọ́ ìṣe mọ́ kó láàfin pé kò sóòótọ́ kan bí ti wù kó mọ́ ń bẹ èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o palace ààfin ni ọ̀rọ̀ yìí ti jáde o ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní wí tèmi dèmí onítàn á wí tiẹ̀ kó tó lọ òun ló ní fáfún ìtẹ́ pé ó hàn dé pé látàrí pé ìròyìn ẹlẹ́jẹ̀ ẹ̀jẹ̀ pé ọ̀rọ̀ English àmì ni ó ní rumours are created by haters spread by fool accepted by idiot pé ìròyìn ẹlẹ́jẹ̀ irọ́ tó jọ mọ́ òótọ́ kéèyàn kàn já kalẹ̀ nígboro ayé gbáhùn ó ti jábọ́ lẹ́nu yẹn o pé àwọn tó bá kórìíra yẹn ló máa ń jábọ́ bẹ́ẹ̀ yẹn pé àwọn wèrè lábàá ní ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni ǹjẹ́ ẹ ti gbọ́ wọn ní sẹ́ńtì wọn àwọn tó bá jẹ́ pé ọ̀dẹ̀ ni máa ní wọ́n gbàgbọ́ straight bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí ó ti hàn dé níwèrè yìí pé kò sí òótọ́ kan níbẹ̀ pé ẹni tó jẹ́ pé Queen tó jẹ́ pé aya Ọọ̀ni Ẹnìtàn Ògúnwùsì tó jẹ́ pé Ọ̀jájá kejì pé kò sí òótọ́ mbẹ́ o gẹ́gẹ́ bó ti hàn dé pé ìgbà tí wọ́n kàn sí ẹnìkan tó jẹ́ pé òun ni adarí nípa ti ìgbóhùnsí afẹ́fẹ́ pé ọ̀rọ̀ tó bá ti ń lọ ìwọ ló sọ̀rọ̀ jáde látàfihàn bá ẹni tẹ́ porúkọ ẹ̀wọ̀n dé ni pé Moses Ọláfárẹ́ ó ní ó ní kò sí òótọ́ kan bẹ̀ pé purọ́ ní ìyẹ̀tẹ́ ló mú wa pé ṣé ẹ rántí ọmọ Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé o wọ́n ní ṣe rántí ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ọ̀ṣun pé ńgbà kan nínú ẹ̀kọ́ pé ó ti ìròyìn bí tó jọ bí eléyìí náà jẹ́ pé ó dà pé olórí Queen ó ti lọ oníṣẹ́ ti owó ní ṣètò ìkíni torúkọ ni àbí ìfẹ́ ni àbí gbogbo ẹ̀ ní òsì ní àfi tó jẹ́ pé òun òṣèmọ̀ òun lọ ni ó nígbà táwọn tẹ̀ máa gbọ́ngbà yẹn náà ló di pé wẹ́ẹ́ pé olórí bímọ o ó ní kò sí pé wo ẹ má tiẹ̀ àfihàn ti ń sọ̀rọ̀ wọn á fi ọ̀rọ̀ sí ẹnu tẹ́ pé ó jẹ́ olùgbóhùnsí afẹ́fẹ́ tí mo rí orúkọ tiẹ̀ bí Moses Ọláfárẹ́ ó ní ẹ má tiẹ̀ take it serious ẹ má mú ní pàtàkì ìrọ̀lẹ́ pa pé kò sóòótọ́ mẹ́ ó wà níwèrè ìwọ Vanguard tó jáde ní àárọ̀ yìí mo ka díẹ̀ mo gbẹnu kú o ẹ ká o. ọgbọ́n bàbá òbẹ ni bàbá bọ́sẹ̀ ṣe ká wọlé ẹ ṣe wẹ́ padà ìjà máa ti tẹ́ o yàrá dára. ẹ wo inú àtẹ̀jáde ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ibẹ̀ mo ti ròyìn yìí níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti ṣe kìlọ̀kìlọ̀ fáwọn olùgbé ìpínlẹ̀ pé ẹ máa ṣọ́ra fún ìrìn àjò alẹ́ lásìkò pọ̀pọ̀ ṣinṣin ọdún tá a wà yìí ẹ má nọdún lóde là ń ṣe ká máa rin ìrìn òru tàbí kẹ́ máa ta sẹ́gẹ̀rẹ̀ sófin ìrìnnà láwọn ojú pópó tàbí kẹ́ máa fi ètò ọrọ̀ ààbò yín tá a fàlà ó ní gbọ́dọ̀ mú ètò ọrọ̀ ààbò lókùnkúndùn lára ẹ̀ ní wípé kẹ́ yàgò fún ìrìn àjò alẹ́ lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún tá a sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ Adérẹ̀mí Adéoyè igbákejì ẹni tó jẹ́ kọmíṣánná àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún tó rí sí iṣẹ́ fáwọn òṣìṣẹ́ àwọn tó jẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún táwọn tó ń lọ tí wọ́n bọ̀ pẹ̀lú pèsè ètò ààbò káàkiri ní ìpínlẹ̀ ọ̀hún ló sọ di mímọ̀ nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ níbo ní Awka àti Ṣòlù ìpínlẹ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ rẹ̀ ó rọ gbogbo àwọn arìnrìnàjò pátápátá kódà àwọn tó jẹ́ pé wọ́n lo mọ́tò aládàáni mọ́tò èrò ní lásìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún ní pàtàkì jùlọ ọdún Kérésìmesì ó ní ìrìnàjò yìí kí ìjọba fẹ́ rìn ẹ bẹ̀rẹ̀ rẹ̀ lójúmọ́mọ́ kẹ́ ẹ lè tètè débi tí ẹ bá ń lọ dípò kẹ́ máa sọ tó yẹ kẹ́ ẹ fi ọ̀sán rìn kí wọ́n máa ní òru ọ̀gànjọ́ lẹ́fẹ̀ẹ́ fi rìn ó ní yàtọ̀ sí wípé ètò ààbò ẹ̀mí lójú pópó àbí wípé bóyá òru òmójú ẹnikẹ́ni òru là ń ṣèkà ó ní yàtọ̀ sí yẹn ẹ kọ yín tẹ gbé jáde ẹ lóòótọ́ ẹ mọ ipò tó wà ohun kó tó bá sẹ́yìn kó lè ṣẹlẹ̀ sí lójú ọ̀nà ẹ lè rojú láyè ṣe lọ́sàn gangan ó ní ìrìnàjò òru lè púpọ̀ ó wà gbogbo àwọn tó yẹ pé wọ́n jà ìrìnàjò ẹ ṣọ́ra o fún ìrìnàjò òru ní pàtàkì jùlọ ní àsìkò pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún lẹ́yìn èyí ó wá mẹ́nu bá àwọn ojú ọ̀nà kọjá pé ó gba àfiyèsí ní ìpínlẹ̀ tó jẹ́ pé yéè àwọn ọ̀nà yìí wọ́n léwu púpọ̀ ó ní kódà bí ẹ̀ bá ní lọ́sàn tó bá mọ́ ni ó ní ó ní ewu mẹ́lòkó ló gẹ́ ni o ló ń gẹ́ fúnra rẹ̀ ewu ni káma tẹ́wà sọ pé fẹ́ẹ́ rìnrìn àjò òun lóru ó ní tọ́lọ́ bá ń ṣọ yìí ẹ má ṣọ́ra iná ìṣọ́ra yín o ẹ má pèrè ẹni fọdọ́ṣọ́ tó ń fogun ọ̀gẹ̀dẹ̀gùn pẹ́ fún ìdí èyí àwọn ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ òṣìṣẹ́ elétò ààbò akọ́ṣẹ́mọṣẹ́ ẹni dájú wípé ẹ yàgò fún ìrìn àjò alẹ́ lásìkò ọdún tá a wà yìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ló ń sọ di mímọ̀ lówùrọ̀ tòní inú rere Vanguard lẹ́yìn tí bá pàdé. káàbọ̀ Reverend Father of St. Neil's Cathedral ọlọ́lọ́pọ̀ orí bẹ́ẹ̀. Daily Post máa gbọ́lẹ̀ yìí o 2023 náà ni o má lè oṣù òsì àfẹntí ò bá ní báláyé abawalaye àájùgbà yẹn lọ ẹ̀rá yìí àmì àti àṣẹ àkọlé tó gbèrú rẹ pé kò sẹ́ni tó fẹ́ ọ ní federal level kò sẹ́ni tó ń fẹ́ ọ lókè lọ́hùn èmi kọ́ ló ń sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ́n dé ń bí ó ń ṣe ọlọ́run primate Ayọ̀délé náà ń ṣèkìlọ̀ fún tani fún ẹni tó jẹ́ pé aṣíwájú ẹgbẹ́ òṣèlú Progressive Congress Ifá Èkó yẹn Bọ́lá Ahmed Tinubu àkọlé tí mo rí ń bẹ̀ nìyẹn ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni
ó ní èèyàn ò tọrọ ẹ̀jẹ̀ bí ìyá ọlọ́mọ kan wọ́n lọ́mọ ẹ̀ ń jà lóde ó lè wọnú wọn àwọn àgbà ńlá káyọ̀ ọmọ Yorùbá tó yẹ pé wọ́n gbọ́n ní ọgbọ́n tán ní ìyá ẹ̀gbọ́n tó bí tí ò lábúrò ìyá àbúrò tó bí tí lẹ́gbọ̀n ààrẹ bàbá lẹ̀ ìkejì ó ní tantan ní ògbọ́n ẹni tí à ń tàn ní ògbọ́n ẹni tí à ń tàn dẹ̀ gbọ́n ẹni tó ń tan lógbọ́n jù lọ òun ló dé fáfúrò ìtúwọ̀de pé primate kan náà wọ́n ń ṣe ọlọ́run tọ́lọ́ bá ọba wítorí wọn tó kó jẹkẹjẹkẹ tí wọ́n níwọ̀n sí tó yẹ pé Elijah Ayọ̀délé ti ń rì lónìí ìkìlọ̀ rèé ó fẹ́ni tó jẹ́ pé aṣíwájú ẹgbẹ́ òṣèlú Progressive Congress tẹ́ pé gómìnà ìpínlẹ̀ Èkó nígbà kan rí torúkọ ẹ̀wọ̀n ni bàbá Bọ́lá Ahmed Tinubu kò sẹ́ni kankan tó ń fẹ́ ọ ṣáájú àsìkò yẹn tó ń ṣe ní àpapọ̀ ìjọba àpapọ̀ àbí ó ń fi ọ pé àìwọ ni ẹni tó kan ẹgẹ́ bí mo ti rí tí mo ń kà mí pé òun ṣèkìlọ̀ yìí o pé ohun tí Ọlọ́run kan fi hàn òun tóun rí ni pé láti gbọmọ wà àwọn ẹgbẹ́ ni pé wọ́n jìjà ń gbẹdọ̀ ó ní àmọ́ sí wọn ṣá ẹni tó jẹ́ pé aṣíwájú ẹgbẹ́ òṣèlú Progressive kó wọ́n bá di pé ó pàdánù ìpínlẹ̀ Èkó ó tó pàdánù federal ó ní ìbá dá kó jà fún ẹ̀mí ti ara ẹ̀ ṣé ọ̀rọ̀ English àmì ni ó ní if you don't know where you are going in life people will lead you to where they are going pé ó yẹ kó jà fún ẹ̀mí fún ara tiẹ̀ àti fún ìpínlẹ̀ Èkó oníṣẹ́rí ẹgbẹ́ òṣèlú Progressive ní ìpínlẹ̀ Èkó Lagos Èkó yé ó ní yóò lágbára sí ni àti pẹ̀lú àtúnlágbára àtúnlẹ̀ṣẹ̀ àtúnmí Èkó sí pé ìyẹn ló yẹ kó gbájúmọ̀ àmọ́ tí mo sọ pé akẹ́ni kan sọ pé federal ó ní pé kò sọ́n tó fẹ́ lókè ó lóun sọ eléyìí o gẹ́gẹ́ bí Olúwa ti fi hàn wọn ọ̀rọ̀ English àmì ni ó fi parí ẹ̀ ó ní until you say it and see it it has never happened yé ìròyìn yẹn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ àmọ́ tí kò mọ̀ ṣá onífàkìkì tán ó gbọ́dọ̀ take time kó mọ̀ máa kiri ẹ̀ mọ́ nǹkan ẹbọ Àbújá jìn ọmọ tí ó dẹ̀ níyà kì í dégbò ẹ̀yìn ẹmọ tí ẹ kẹ́ ṣe o ẹ kà ó wọn kàn rà ẹ bá bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ kà ó ṣó mọ̀ pé Bíbélì ó pé ó ní nígbà tó pin ayé bá dé ọ̀pọ̀lọpọ̀ ni yóò dìde lórúkọ òun ẹlòmíà tú àṣà lórúkọ òun á ní kí at the end of the day tó bá wá dọ́dọ̀ òun á ní ìwọ kó lọ dọ́ mi jàre lóòótọ́ ló ṣe báyìí I don't know you. wọ́n máa bọ̀ ntí ẹ̀ dúró èmi sí ẹni máa bọ̀ ntí ẹ̀ wọlé ọmọ mi. èmi náà kò lè ta mí nù tó lọ́rọ̀ mọ́ náà tó ní òdèdè jẹ fada ló fi mí síbẹ̀. ìròyìn Daily Independent tó jáde lóhùn náà tó ní ẹ wo ìpínlẹ̀ Ondo òun ló máa gbé mi lọ níbi tó ti fojú ọ̀gbẹ́ni kan wọn ẹni ọdún márùndínlọ́gọ́ta wọ́n mà ní àfáà Túndé Ọláyíwọlá lọ́pọ̀ orúkọ rẹ̀ wọ́n lànà òde yìí ọwọ́ ìṣìkún òfin tẹ̀ látàrí pé wọ́n borí human being kábíyèsí ọlọ́ọ̀ bẹ́ẹ̀ ni tuntun ní ọ̀ṣàrà ọ̀nà balọ̀ rẹ̀ níbo lábẹ́bẹ̀ kan tó pè ní ọkà àkókò nípínlẹ̀ Ondo nígbà tó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni afurasí ọ̀hún ó ṣàlàyé ó ní ẹnìkan lòún máa fún lówó èèlò ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà fún ẹnìkan pé wá ń bí tó jẹ́ pé ó yan iṣẹ́ òun láàyò wá bá mi gẹ̀ẹ́tì orí human being bíi tiẹ̀ ó ní kí ló dé tó fi bẹ̀ẹ́ lọ́wọ́ irúṣẹ́ báyìí ó ní òun fẹ́ lónìí fi ṣe kí ni òun fẹ́ fi ṣáájú owó ni ó wá ṣẹlẹ̀ náà tó fi léde ó ní ẹ̀wò ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá Oyèyẹmí Oyèdìran ní ìpínlẹ̀ ọ̀hún ṣàlàyé ó ní ẹni afurasí yìí ó náwó ṣìkò fi tẹ̀ látàrí iṣẹ́ táwọn ogun lè láti pèsè ètò àbá àti pé lílọ bíbọ̀ lóòrèkóòrè àti pé nígbà tí bẹ̀ sí ń dá ọkọ̀ dúró pẹ̀lú iṣẹ́ àyẹ̀wò ó lè lọ gómìnà àwọn lọ́wọ́ rẹ̀ yìí ẹni tó afurasí ọ̀hún ó ṣàlàyé tí wọ́n fi ẹ̀sùn kàn pé ẹ wo òun èròǹgbà ò ní pé láti jí ẹnìkan gbé tó jẹ́ ọ̀kan àwọn oníṣẹ́ Ọlọ́run tó jẹ́ ọmọ ìjọ Deeper Life Ministry tó wà ní Ìrẹsẹ̀ Road ní ìlú Àkúrẹ́ wọ́n ṣàlàyé nínú ọ̀tọ̀ fìlédè wọ́n sọ pé ọwọ́ tẹ̀ tó sì jẹ́ pé àwọn fojú ẹ̀wọ̀n dé ó bẹ̀rẹ̀ sí ní ká boroboro lóòótọ́ òun làwọn ṣiṣẹ́ yìí iléeṣẹ́ ọlọ́pàá sọ tó mọ̀ wípé ẹ wo ilé ẹjọ́ ló máa dájọ́ yìí ẹjọ́ àwọn káwọn ọmọ ṣùgbọ́n àwọn adájọ́ pé yóò délẹ̀ ju bọ́jú fojú ba ilé ẹjọ́ láti jìyà tó bófin mu sí ẹ̀ṣẹ̀ èyí tó ṣẹ̀ kódà wọ́n ní ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Daily Independent tó jáde lówùrọ̀ tòní ẹ̀kúnrẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ lẹ́tì bá pàdé. káàbọ̀ ìwé ìròyìn The Punch mi ò fẹ́ kàròyìn àmọ́ ṣùgbọ́n bọ̀ sá eégún ẹ̀ tó jáde sẹ́ ó ti kú láìwo àkọlé tí mo rí lápàsì lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ́ ni pé Queen ìyẹn olórí sílẹ̀kùn ọlá kéde pé èmi mo ti yàgò mo ti kú o pẹ̀lú àwọn ìdí ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju àwọn nkankan àti nkankan o ṣé ọ̀rọ̀ ìwé aláwọ̀ yé mi ni ó ní kì í gbóná kápẹ́ òtútù bí ṣe é ṣe ní báyìí òun là ń wí o àti pẹ̀lú adákẹ́máfọ̀n àmọ́ ní tẹ́ntì ń ṣe òun ló dé fáfún ìtẹ́kùn wọn de pé a majesty olórí ìṣílẹ̀kùn ọlá Naomi ló kéde pé àṣẹ rí
ẹni tó jẹ́ pé kábíyèsí o ìyẹn Adéyẹyè Ògúnwùsì ọ̀jẹ̀jà tó pé òun ti yàgò òun ti ẹ̀ṣẹ̀ mọ́ pẹ̀lú àlàyé gẹ́gẹ́ mo ti ní kánú ìròyìn ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ló fi eléyìí léde sórí ẹ̀rọ ayélujára pé ìwé ojú Facebook àti Instagram pé kó máa lọ bẹ́ẹ̀ pé ìgbéyàwó ọdún mẹ́ta ìpè yàrá pé ibi tí omi ga èdè rè o gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé níbi ó ní gbogbo ìgbésẹ̀ ọ̀rọ̀ ìwé aláwọ̀ yẹmi lómìnira pé àkèrè pété yẹ àmọ́ ṣùgbọ́n bọ̀ṣà ìyá ló lò ní òjẹ́ kó wùràwọ̀ kó mọ́lẹ̀ bí òṣùpá ọlọ́run bá dọ̀ fún pé gbogbo ìgbéyàwó ti sọ tún àti gbìyànjú láti mú kí nǹkan wọ́ọ̀kì kí ìgbéyàwó ọkọ àti ìyàwó kó lọ lóbóyè yẹ pé ó ní àmọ́ ṣùgbọ́n mẹ́ta kò rí bẹ́ẹ̀ kò wọ́ọ̀kì ó wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bọ́n ti onínú ìwọ̀n tẹ̀jú wọn ní ọmọ pupa ròǹdẹ̀ pé gẹ́gẹ́ bó tàn dé pé òun o ìyá ọmọ ọba lòun àti pẹ̀lú ní àsìkò yìí ó ní ṣe rántí ẹ̀yàn tó yẹ pé ẹ̀ka ibèdè pé ńgbà tó ń sọ pé Sọ́ọ̀lù mo yan ó nígbà tó dé àrọ́ sọ pé Samuel o wòlíì mi o mo ti ṣetán pẹ̀lú Sọ́ọ̀lù mo tó bẹ́ẹ̀ ó ní gẹ́gẹ́ bí ìrìn àjò tòun ti rí ni wá sọ tó pọ̀ sí bí ó ní ṣùgbọ́n ó ní kò tẹ́ pé káwọn kan má lọ rò pé ọ̀rọ̀ ẹ̀sìn ó ní ìyẹn kọ́ ó ní àmọ́ ṣùgbọ́n ṣáà ó ní kò tẹ́ pé òun ni ẹnìkan tẹ́ pé lẹ́gálì pé olólùfẹ́ pẹ̀lẹ́ o ìyá kì í orí sí lọ́wọ́ yá gbé níyàwó ó ní bẹ́ẹ̀ ni ó ní àmọ́ ṣùgbọ́n ṣáà kéèyàn jí awọ ẹ̀gbẹ́ àbí kéèyàn wọ ẹ̀gbẹ́ fáwọn side attraction kábíyèsí Ọlọ́run ẹ wo ìròyìn yẹn ò fi bẹ́ẹ̀ dùn mọ́ mi lẹ́nu láti kà àmọ́ ṣùgbọ́n ṣáà torí ẹ̀kọ́ tó wà níbẹ̀ ká lè ka ẹ̀kọ́ ni mo ṣe mẹ́nubà ìwé ìròyìn Punch ni mo ti kà ó níbi tí olórin ti kéde fún rẹ̀ pé a ní èmi sẹ́ mi ò jápa mi ò júbà ìwúrò mi ò kálẹ̀ àmọ́ mo ti yàgò kúrò ní ààfin láti máa jẹ́ pé aya queen ó ti wá di x o ìwé ìròyìn Punch ní kẹ́mú ẹ̀ka o. alábòsí ni ẹ. èmi. alábòsí ni ẹ. ṣé òòrè ni tó kọ sọ́wọ́ sàlẹ̀ ni. lórin tó ó dẹ̀ rí o lè sọ. ó jáde bísí market nígbà tá a bá padà dé ìròyìn tẹ̀síwájú. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. No more war prayer mountain. No more war prayer mountain. Kí ló substance. It's easy when the love don't hide. No, I had to learn from my mistakes. Company creates companions. So right, yeah, baby, both say I love your smile. Agbájilẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Agbájilẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ̀ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. mi kọrin ọmọjọ sí àrẹsì kan wà ọmọjọ kí àrẹsì kan wà ọmọjọ kí àrẹsì kan ni mo ní kọ kọlọ máa mú wa. ẹ wo inú àtẹ̀jáde ìwé ìròyìn Punch tó jáde ibẹ̀ mọ́tò ti rírò yìí níbi tẹ́ tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ àwọn obìnrin àtọ̀rọ̀ àwọn ọmọdé ní ìpínlẹ̀ Zamfara mọ́sán nípa Ajiya Rabi Chinkafe ó mà ti sọ dípò pé ẹ wo òun ti kọ̀wé fi ipò tóun wá sílẹ̀ láti lọ fún ipò tuntun tó yẹ pé wọ́n yàn òun sí ìyẹn gẹ́gẹ́ bí kọmíṣánná níbo ní ìpínlẹ̀ Imo àṣelóòótọ́ ni pé wọ́n ní káàrò lẹ́jẹ̀ pẹ̀lú káàrò ó yàtọ̀ sí káàrò lépo pé blood is thicker than water ẹ̀ tó jẹ́ ọmọ
bíbí ìpínlẹ̀ Imo ọ̀hún mo sọ nípa tó ti bàkọ́jẹ́ kọmíṣánná ìpínlẹ̀ Zamfara fọ́nrán àwọn obìnrin àti ọ̀rọ̀ àwọn ọmọdé ní ìpínlẹ̀ ọ̀hún ó sọ ní ìmọ̀ pẹ̀lú filéde nínú ọ̀rọ̀ tó filéde fáwọn oníròyìn lánàá ní Gusau tí ṣolú ìpínlẹ̀ wípé ẹ wo gbogbo ọ̀rọ̀ tó ń gbé pò yìí kí ní orí ẹnu yẹn ipò òun fi ìfipò tó wà sílẹ̀ látàrí ìyẹn aáwọ̀ tó wà láàrin iléeṣẹ́ òun àti ọ́fíìsì tó jẹ́ obìnrin àkọ́kọ́ ìpínlẹ̀ Zamfara ó ní kò sóhun tó jẹ bẹ́ẹ̀ o ó ní obìnrin sóbìnrin làwọn àti pé kí ló fàjà ọ́fíìsì oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní kò sí gbọ́mi sí omi òtó kankan bó ti ń wò ó kéré mọ́ o lè táwọn aráàlú sọ káàkiri ní ìpínlẹ̀ ọ̀hún ó lè dé pàtàkì tóun ṣe kọ̀wé fipò tóun wá sílẹ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná ní ìpínlẹ̀ Zamfara òun ní láti fún òun láàyè láti lọ fún ipò tuntun tí wọ́n yàn òun sí gẹ́gẹ́ bí kọmíṣánná yẹn ní ìpínlẹ̀ Imo ti ṣe ìpínlẹ̀ òun gangan ó ní òun ṣàlèjẹ méjìlá báàlàdé ó ní fún ìdí èyí òun ò lè máa ṣe tibí kó o tún máa ṣe tọ̀hún ikọ̀ òun gbọ́dọ̀ fọ́ ọmọ ní méjèèjì ó ní ìdíre òun ò dédé gbé ìgbésẹ̀ tó ń gbé òun tún lò lẹ́ẹ̀kínní sẹ́ẹ̀kejì òun tún dáàrú fún ara òun kó o tún gbé ìgbésẹ̀ yìí ó ní gbogbo ẹ̀tàwọn ìjọba gbépò yìí kìnìún ẹnu yẹn pé torí aáwọ̀ tó wà láàrin ẹni tó jẹ́ obìnrin àkọ́kọ́ ìyẹn ajá gómìnà yẹn ní ìpínlẹ̀ Zamfara àti ọ́fíìsì rẹ̀ ló fà á ló fi di wípé ó fi kọ̀wé fipò sí wá sílẹ̀ ó ní rárá o kò sóhun tó jẹ bẹ́ẹ̀ o lẹ́yìn èyí ló wá fi ìdúpẹ́ rẹ̀ wọ̀n sẹ́ni tó jẹ́ gómìnà Bello Matawalle àti aya rẹ̀ fún àǹfààní àti òròfẹ́ tó fóun láti lè ṣèjọba láti lè ṣe ìjọba pẹ̀lú àwọn kọmíṣánná láti túkọ̀ ìpínlẹ̀ ọ̀hún ó ní ẹ̀wọ́ ìwà yìí kónímọ́ra àti ìpanimọ́ra àti gẹ́gẹ́ bí ṣe fi ra yóò gẹ́gẹ́ bí adarí dáadáa ó nà sí pé ẹni tẹ̀sẹ̀ sọ̀rọ̀ pọ̀ ọ̀jọ́ ní àwọn onímọ̀mọ́ dáadáa ni torí pé kí ni wọ́n mú un gẹ́gẹ́ bí ọmọ ni àti bọ́ọ̀ ṣe ń ṣe máa tọ̀hún sọ̀nà bẹ́ẹ̀ jẹ́ àṣẹ báyìí ó ní tàbí wá sọ pé àwọn wà lára ó ní kò tó jẹ bẹ́ẹ̀ o kò sí ìjà kan bó ti ń wo kéré mọ́ láàrin àwọn òun fi ipò tóun wà sílẹ̀ torí pé òun ò lè ṣe méjì papọ̀ láti lọ mú ipò tuntun tí wọ́n yàn sí ní ìpínlẹ̀ òun tó ṣe ní ìpínlẹ̀ Imo ìdí rẹ̀ tó ṣe kọ̀wé fipò tóun wà sílẹ̀ ní ìpínlẹ̀ Zamfara ẹ̀fẹ̀ ní lẹ́kùnrẹ́rẹ́ ní Punch ló tẹ̀ jáde àkùnrẹ́rẹ́ rẹ̀ yẹ̀wò níbẹ̀ lẹ́tì bá pàdé. nígbà tí ètí ẹ ṣe kínní àìjẹ méjìlá bàlàdé ẹni jẹṣu ò ní jẹyán ẹni jẹyán ò ní jẹṣu ìbá Ọlọ́run ìbá Yorùbá máa gbọ́. The Guardian ni mo ti rí eléyìí tó wọ́n dé yọ pẹ̀lú àkọọ́lé tó wọ́n dé mẹ́ pé Lagos ìpínlẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ o Èkó bílíọ̀nù 3 owó náírà ni wọ́n fi rú àwọn ọlọ́pàá ní agbára lọ́dún tí à ń lò lọ́wọ́ tó kọjọ́ díẹ̀ yìí kó rùn ẹ̀ wọ̀ yìí o 2021 èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Sanwó-Olú gómìnà tó wà lóróyè ìyẹn ẹni àkọ́kọ́ ìpínlẹ̀ Lagos ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí o ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní bára wájú ò bá ṣìnà èrò ẹ̀yìn ò ní sùngbẹ́ nígbà tí English teacher mi dá sí pé a leader is the one who knows the way shows the way and goes the way lórí fáfún ìtẹ́pẹ́yà ó hàn jẹ́ pé gómìnà ìpínlẹ̀ Èkó tó rúkọ àwọn ọdẹ ní Ọ̀gbẹ́ni Babájídé Olúṣọlá Sanwó-Olú ní àná òde yìí ló tẹnubọ̀rọ̀ wọ́n ní lẹ́yìn excellency sà ló ní iṣẹ́ rí àwọn ọlọ́pàá tí wọ́n ń yanyọ tí wọ́n ń ṣiṣẹ́ akíntẹ́ pé látàrí nkẹ́kẹ́ àti nkẹ́kẹ́ ètò ààbò ẹ̀mí àti dúkìá ní Nàìjíríà pàtàkì lọ ní ìpínlẹ̀ Èkó tí ẹ̀yin tí ẹ dìbò fún mi tá a wá lórí láti rí pé amójútó yìí pé wọ́n ń ṣiṣẹ́ yìí kì í ṣe pé lásán pé tí ayé bá wà lẹ́yìn yányán ni underline yóò padì yẹjẹ ni o pé your outcome in life depend on who is backing you pé àtìlẹ́yìn tí àwọn ń ṣe láti rí wọn ní agbára pé ní ọdún yìí nìkan ó jẹ́ bílíọ̀nù owó náírà 3 bílíọ̀nù jẹ́ pé ó ti bá bẹ̀ lọ o gẹ́gẹ́ bó ti ń ṣe àlàyé yìí ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní àgbẹ̀ tó lódìjà sílẹ̀ ọmọ odò dídí sọ pé òun kò bí ti ìhun lu ìyá tòun níbi ètò kan tó jẹ́ pé ìnípàdé ẹni gbọ̀ngàn town hall ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò ní gómìnà ti tẹ̀lé ọ̀rọ̀ kìí ṣe àjọ kan tẹ́ pé Lagos State Security Trust Fund tẹ́ pé àìrànlọ́wọ́ ó ní gbogbo nínú iṣẹ́ akínni ó ní àmọ́ sí kọ́mọ̀ṣá òun sọ ilé kìí ṣe nítorí èní nìkan o ó ní ṣe rí ọdún tá a tún wò ní ọ̀kan yìí ìyẹn 2022 yé ọ̀rọ̀ nípa owó ni pé ayé ò sí èyàn ò sún wọn nígbà tó rán mọ́ṣẹ́ tí ẹ̀ fún lówó tẹ̀ nílára ní wá ṣe máa gbá wọn lójúlọ tó máa lù wọ́n jìbìtì ni àtìlẹ́yìn ní nígbà tí ó bá tún dé tó mọ̀ pé àwọn ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ láti rí i pé àwọn ọlọ́pàá tó yẹ pé wọ́n kọ́ ẹ̀kọ́ kọ́ṣẹ́mọṣẹ́ nípa tìtù dáàbòbò ẹ̀mí àti dúkìá tẹ́ pé ní ọwọ́ tiwọn ọlọ́kọ̀ọ̀kọ̀ gbọ́rọ̀ àbí onípọ́npọ́n tẹ́ pé yé iná burúkú iná gbóná iná lára ni ó dẹ̀ ní láìsẹ̀ǹsì tó wà lọ́wọ́ pé àwọn ó túbọ̀ ṣe àtìlẹ́yìn fún wọn ẹ wo ní ìpínlẹ̀ Èkó ó wà níwèé rẹ̀ The Guardian tó jáde ní àrọ̀ yìí mo ka díẹ̀ ń bẹ̀ èyí náà mọ̀ tí ẹ kẹ́ ṣe ẹ̀rà ẹ̀ka wo. ó wùdí ká jẹun kó pẹ́ lẹ́nu fọ̀nàfún ni ò jẹ́ adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ tó tó bá wa ṣe tòwúrọ̀ tòní tọ́lá kò ní bá wa nínú ìdààmú ọba dúró tì ní ó tutù dúró tó wà lówùrọ̀ tòní abániṣe ó tutù bá wa ṣe lówùrọ̀ tòní bẹ́ẹ̀ni bákan náà adúpẹ́ lọ́wọ́ ẹni àkọ́kọ́ ìkànnì yìí the senior leader himself adúpẹ́ ọdún wa ń ta anadolóde là ń ṣe dárúkọ yellow card wa filẹ ọlọ́ọ̀bá tí náà lówùrọ̀ tòní Peter Bamide láìgbàgbé Sodiq Akínmọ́lú yé láìpù yìí onítọ́wọ́ ìbàjẹ́ o ọ̀rá ìyá mi
kedere àmín àti àṣẹ. o de bá ṣe ń wò wá kedere ń bẹ. lágbára Ọlọ́run Sodiq náà ni títí wá dìbò àtẹ́mà. english àmì sọ pé see problem see opportunity nínú àwọn ìṣòro tá à ń bá pàdé àǹfààní pọ̀ gan bẹ̀ ká kàn farabalẹ̀ ká lè rí ká lè mu mímú nìkan kọ́ ká wá lò ó lílò yẹn lásán kọ́ lóore tó bá ti lò kọrin máa ṣílẹ̀kùn fún mi lápàtàn lápàṣẹ níwájú àṣeyẹ yé mo rántí o happy birthday Gbémisọ́lá Àbíkẹ́ Mutiu sister Gbémisọ́lá Àbíkẹ́ Mutiu many happy returns of the day Benjamin Adesina Ọlọ́run tọ́lá ní orúkọ tiẹ̀ mi ẹ káàárọ̀ o.